tó bá ń sọ ń pa iṣẹ́ ẹ máa rí tukutukutukutuku ìpẹ́ ń pé kéèyàn móde dùn iṣẹ́ ń pé kéèyàn dá àwọn èèyàn lára yá tó bá ń sọ ń pa ẹni táwa lọ́dọ̀ wọn lè ní àwọn gangan ní number one àwọn ọlọ́gbàpọ̀ kínní ẹ̀yin ọ̀dọ́ ẹ wábì kan fìdílé torí ẹ máa kọ́gbọ́n gidigidi lẹ́ni ẹ̀yin bàbá màmá náà ẹ̀yin náà ẹ jókòó àgbàdùn àwọn lẹ́ni mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn tí mo fi orúkọ wọn Olúwa foríjì mi Adéwálé Àmú gbogbo àgbáláyé mọ̀ sí DJ Cool DJ Jimmy Dada. Ẹ kú dédé ìwòye ẹ̀yin olólùfẹ́ ètò àdélólùfẹ́ wa káàkiri àgbáyé. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ àti fún ìfẹ́ tẹ́tí tí hàn wá láti bẹ̀rẹ̀ ìrìn sọ ẹ ṣé gan. Ìlú Èkó ni ẹ dàgbà sí sá. Mo fẹ́ mọ àdúgbò tó yẹ pé ibẹ̀ gangan lẹ ti bẹ̀rẹ̀ gbé sí ilé ayé yín kẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀. Sádùúgbò tèmi ò gbé láyé ọmọ Èkó paraku lèmi ẹgbà tó bí mi Ọbalẹ́ndé náà bí mi sí Ọbalẹ́ndé láàrin Èkó ní náà bí mi sí so ọmọ Lagos Island gan-an ni so gbogbo Ọbalẹ́ndé ìsàlẹ̀ Èkó Tòkunbọ̀ gbogbo àwọn ojú náà gbogbo àwọn àrẹsẹ̀pami gbogbo ẹ̀. Ní ìgbà kan tó tún wá dé nígbà tí mo wà l'Ọbalẹ́ndé yẹn náà o but ẹsẹ̀ kan tún wá sí Márọ̀kọ mi mọ̀ bí kò sẹ́ni èèyàn púpọ̀ mọ̀ Márọ̀kọ ní àwọn aráàlú ò ní mọ ibi tó ń jẹ́ ń sìn ibi táwa ní Márọ̀kọ fèsì wà báyìí ìtàn ní bàbá mi. tí táwọn èèyàn kan bá sọ pé street làwọn máa ń wò pé wọ́n mọ street tó bá mọ street táwa ti wá you understand what I'm saying ghetto gan làwa ti jáde so mo gbé Márọ̀kọ fún kò tẹ́ ń ṣègbà díẹ̀ òyìn náà pọ̀ Ọbalẹ́ndé àti Márọ̀kọ lọ́wọ́jọ́ then mo tún gbé Ìdímọ̀tà mo gbé ní Ìdímọ̀tà díẹ̀ àwọn ibi tí mo mọ̀ pé mo gbé ní àwọn ibi tó yẹ pé mo sùn fúngbà díẹ̀ àwọn ilé tí mo gbé then ìgbà tó tún yá tí mo rẹ̀ kúrò l'Ọbalẹ́ndé finally mo wà ní Àgùdà mo wà l'Àgùdà náà fún ọdún mélòó kan from Àgùdà mo lọ sí Surulere ìyẹn fẹ́ súnmọ́ Láwánsìn díẹ̀ mo wà nítòsí Láwánsìn yẹn kí n tó wá sí Surulere gangan. Proper. so mo ń tọ̀ gbogbo ètò ẹbí yẹ kúrò Surulere náà mo tún kẹ́rù mi padà wá sí former Márọ̀kọ bọ́ ti di Lẹ́kì báyìí so ibẹ̀ yẹn dẹ̀ ni mo wà báyìí láti gbà yẹn. ṣẹ̀rí bàbá ṣe fọ òun lápò ètò yé ètò àgbààgbà ni wọ́n mú káwọn tó wá sọ pé wọ́n ti padà sí old Márọ̀kọ ẹ̀yìn òwò bẹ́ẹ̀ ẹ̀yìn fèsò àlò jẹ́ bẹ́ẹ̀. àwa tó lé kúrò Márọ̀kọ àti tó padà dé. kò ní bàjẹ́ bàbá mi. bàbá wo ni ìgbésí ayé ń gbà yẹn ní Ọbalẹ́ndé nǹkan tẹ́ ń sọ báwo ni torí gbà yẹn ti pẹ́ dáwọ́ ayé gan àǹtí ìdáyé sá báwo ni ayé ṣe ń ṣẹlẹ̀ ń gbà yẹn. tó bá bíyàn sí ibi tán béèyàn sí nǹkan tán béèyàn sí inú ẹ̀ lèèyàn máa mọ̀. ẹ ṣe gàba mo dúpẹ́ sá tẹ bá ń sọ̀rọ̀ nípa àwọn ìfẹ̀rọ̀wọ́rọ̀ tẹ ti ṣe àwọn ọ̀rọ̀ tẹ ti sọ káàkiri ẹ máa ń sọ nípa àwọn ẹ̀gbọ́n yín nípa iṣẹ́ tẹ̀ ń ṣe lé ní àwọn ẹ̀gbọ́n yín gangan ni wọ́n ti bẹ̀rẹ̀ lọ ti ṣe ẹ bá mi sọ̀rọ̀ nípa ìdí ẹ̀ sá. so bí ṣe sọ tẹ́lẹ̀ bàbá mi jẹ́ èèyàn tó ń import electronics ó dẹ̀ máa ń ra orin gan mo pé rẹ́kọ̀dì ni gbogbo èèyàn ń ra gbà ẹ̀rọ tó bóyá torí electronics tó ń ta ó máa ń ra orin gan orin pọ̀ nílé wa so bóyá torí music collection ta nílé yẹn ló sún wọn sí tán fi ṣí record shop o àwọn náà kọ́ ṣí record shop wọ́n ń ta record wọ́n dẹ̀ ń record cassette wọ́n pe wọn lórúkọ fún studio yẹn gbà ẹ̀ so wá dìgbà kan bóyá wọ́n record cassette ẹ má bínú pé mo gbé yín padà sẹ́yìn wọ́n á máa ta tó bá record torí kò ṣe gbogbo àwọn ló lè ra record record gan àwọn tó ní changer ńlé náà lè ẹni tó fẹ́ play ẹnu mọ́tò cassette ló máa fi play ẹni tó dẹ́ ṣe gbogbo èèyàn ló tẹ̀ ní àǹfààní àti ní changer ńlé so ìgbà tó ń wá orúkọ tó máa fún business yẹn wọ́n ṣáà bí aláàárọ̀ àwọn ọ̀rẹ́ wọn ṣáà ń fi wọ́n fọgbọ́n wọ́gbọ́n wọ́n fi bẹ̀rẹ̀ pẹ̀lú jet yẹn máa jẹ́ jet yẹn jẹ́ Jimmy èèyàn jẹ́ àmú ní sọ́ọ̀nì inú gbogbo wa then tí ìtàkọ́kọ́ jẹ́ Túndé ìyẹn lẹ̀gbọ́n mi tó dàgbà jù then tí kejì jẹ́ Táyọ̀ ìgbà tó ń ṣe gbogbo eléyìí mi ò pẹ̀lú èmi sì kéré gan mi pẹ̀lú wọn kọ́ ó kọ́ ẹ̀ pàwọ́
ọkùnrin àkọ́bí mẹ́ta so anything táwọn bá ń ṣe wọ́n máa ń kà mí mọ́ àwọn àkọ́bí mẹ́ta yẹn wọn wò pé mo kéré so èmi gan máa ń dúpẹ́ lọ́wọ́ wọn dẹ̀ láì so àwọn náà fọ́ọ̀mù orúkọ JAT wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ record shop wọn ní Ọbalẹ́ndé yẹn gbà yẹn èmi wà ní school gbà yẹn but ìgbà tẹ́mi dẹ̀ ṣe tán school èmi náà kọ́ darapọ̀ mọ́ bí ṣe darapọ̀ mọ́ ń ṣẹlẹ̀ mí dẹ̀ gbèrú bẹ́ẹ̀ ni pé èmi gbèrú ju àwọn lọ báwọn ṣe bẹ̀rẹ̀ sí face other things wọ́n wá yọwọ́ náà èmi kọ̀ dẹ̀ mo jí gbé láti bẹ̀rẹ̀ mo jí gbé dè ní náà ní sọ sẹ́yìn lẹ́wà fi Jimmy sí wájú tó fi wá dùn orúkọ mi nìyẹn so bí Jimmy ẹ ṣe bẹ̀rẹ̀ mi ò tẹ̀ lórúkọ tèmi fi ń ṣiṣẹ́ nígbà tí mo bẹ̀rẹ̀ Master J náà máa ń pè mí because nígbà tí máa ń rap Master J làwọn èèyàn máa ń pè mí because èmi ń rap tẹ́lẹ̀ kí n tó bẹ̀rẹ̀ sí ń ṣe DJ mi so kí n tó bẹ̀rẹ̀ Master J náà ń pè mí àwọn èèyàn dẹ̀ mọ orúkọ mi Jimmy lórúkọ mi so Jimmy Olúwa foríjì mi ọ̀rọ̀ ọ̀tọ̀ tẹ̀ nìyẹn Jimmy ni orúkọ mi gangan láti kékeré so táwọn èèyàn bá fẹ́ júwe mi nígbà tí wàá fara mọ́ wọn ní ṣọ́ọ̀bù wọn yẹn tó bá fẹ́ júwe wọn máa ní ó mọ Jimmy tó wà JAT Jimmy tó wà JAT ni ẹ̀mí kọ̀ yọ tó wà ní ẹ̀ láàrin so mo kọ̀ mú Jimmy ẹ̀ mo dẹ̀ mú JAT ẹ̀ yẹn mo pápọ̀ mo kọ̀ gbé mo dẹ̀ jà ọ́ dẹ̀ ti Jimmy JAT mo dẹ̀ sí lóde ni ó lọ bẹ́ẹ̀. Terry the Rapman nígbà tó dé èyí ló wá báskẹ́tì máa ń tẹ́gbà so kò sí bí ṣe ń dárúkọ ẹ̀gbọ́n mi ń fẹ́ dárúkọ màá fẹ́ àwọn èèyàn kọ́lé ẹlòmíì máa wò ó sì ló máa ní bàbá ọ̀rọ̀ tì mí o so ẹlòmíì torí Tẹ̀túílà promoter nígbà tí mo mí tẹ̀ kò ń ṣe artist ó máa ń ṣe show ní Ìlọrin wọn gbogbo side yẹn ó máa ń book mi tí màá lọ play fún mi so kéèsì bọ̀ tó bá jẹ́ èèyàn tó ń gbọ́ pé máa ṣe show tó ń dẹ̀ máa ń book mi a lot of times kò rí balance on so kọ́ má dà pé ètò Tẹ̀túílà ó ti kó gbowó fún ó nígbà mi báyìí ṣé o máa ṣe tó máa ní àdúgbò tó Ọlọ́run o ṣe àrípá àwọn bọ́ọ̀dì wọ́n da gbogbo ṣó yẹn rú ni adẹ̀ máa gbà bẹ́ẹ̀ a máa lọ náà ni. data sọ̀rọ̀ ń pa fìlà mi rò bí pé mo rí kí àṣírí wo ni ṣé ó ní kankan tẹ ṣe ni bó jẹ́ face cap bó jẹ́ kango bó jẹ́. kí ni tán ṣe fún mi ní ètùtù tán ṣe fún mi ibẹ̀ lọ fìlà lọ́fíìsì. mo máa ń dè mọ́ rí ni. òun lẹ ti gbọ́ ìyá rẹ. amóhùnmáwòrán I go talk am now but I should take it from amóhùnmáwòrán so I don't have to say anything ẹ máa wo okay. amóhùnmáwòrán nígbà tí. okay. action. ẹ máa wo